ó ṣe jẹ́sìn yìí tí mọ́sálásí pọ̀ dáwà pọ̀ qala Allahu ta'ala qala Rasulullah òun ló pọ̀ ìsìn yìí ní ìsìláàmù di ẹ̀sìn mùjẹmùjẹ ìlú lọ́wọ́ ló ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ní ìsinmi ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ẹ lọ Libya ìlú lábáwò ló ní ìsinmi Iran ló tún bẹ̀rẹ̀ tí èyí láwọn ìlú táwọn mẹ́ sọ ìgbà ìsìláàmù ní ilẹ̀ níbẹ̀ àwọn sọ ìgbà mùsùlùmí ló dominate Nigeria sí Nigeria ní ní fọ́kànbalẹ̀ ohun tó fà á ẹ má jẹ tẹ̀yìn òun náà ni ẹ̀sìn ta lọ import wọ̀lú yìí gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí è tako kèfèrí tó jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀gbẹ́ ní mẹ́ ń takò ní mẹ́ múlọ̀ta àwọn nìyẹn o láfi sọ fún yín gbogbo yín tẹ́ ní mọ́sálásí gbogbo ẹ̀yin bàbá wa yìí tẹ́ ẹ kọ́ mọ́sálásí sílé yín àtẹ̀yìn ìyá wa ẹ̀mọ̀rọ̀ àfá àtẹ́mẹ̀ gbé mọ́sálásí fún o orí múmbàrí yìí kan náà lódìdí ìmáàmù ló ti sọ wípé tí Sultan bá ti dájọ́ oṣù tí wọ́n bá ti tẹ̀lé ẹ̀sìn wa ní ká pa ṣé ẹ̀gbọ́n ni orí múmbàrí yìí kan náà ni mufti ìlú kan ló ti sọ wípé ṣé ẹ rí ẹwà jẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀yìn ẹlọ́kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn ẹlọ máa ràdá fún wọn fídíò tó go viral ní àwọn táwọn wíwọ̀n yìí ni o wọ́n ti wà nílẹ̀ Yorùbá yìí náà o kọ́lọ̀ mẹ́sàlá wá lọ́wọ́ wọn o ayàlaka yìí èèyàn kan ò lè sọyàn kan di mùsùlùmí tọ́lọ́wọ̀n ò bá fẹ́ Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ̀n ò bá fún èèyàn ní privilege ní òun náà kọ́lọ̀ fún mẹ́nà ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Tọ́líbù tó dúró tì í ó fẹ́ kú báyìí ó pọ̀ pàkàkú Ànábì ní bóòtẹ́ ẹgbà ìsìlámù kọ sọ wípé la ilaha illallah Muhammadu Rasul ọlọ́run gba àwọn ẹ̀dá ní kò lè wí ẹwà ṣe wá sí fún àwọn èèyàn wọn tẹ̀lé yín ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọn kódà kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ kìrìsìtẹ́nì kódà kó má jẹ́ kìrìsìtẹ́nì kó jẹ́ lẹ́bọ gbogbo ohun tí wọ́n bá pera wọn èèyàn kan ò ní right láti ṣe wá sí fún èèyàn kan tí ò bá tẹ̀lé ẹ kẹwàá lè pa wọn ẹwà pa odidi ìlú run èèyàn 100 ọlọ́wọ́ bí yíò gbogbo àwọn ọmọ yín ẹmọrú lè kéhù tẹ́ẹ̀mẹ́ fi wọ́n sí tọ́mọ rẹ bá ti ń délé tí ò lè kí ẹmọ ipé dádì ẹkú lé wàhálà ń bọ̀ nú lé rẹ nù o tẹ́ẹ̀ ti ń ṣe mítìn tó ti sọ pé ẹ̀sìn tí wá ní ká má ṣe family meeting ẹ̀sìn wo ló ní kéèyàn má ṣe family meeting lọ́jọ́ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní lára pín gbogbo